gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday February 7 ọdún 2026 tá wà nú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣe Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20, lọ́jọ́ tó dára fẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ lọ́jọ́ tòní jẹ́ o, tó ṣe é pé ọjọ́ ìdára púpọ̀ kẹ́fìlà àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín, tẹ́ bá ṣe lè á jẹ́ kí ìbáṣepọ̀ yín kó wọnú ara sí dáadáa. Ọjọ́ ìdùnnú ló jẹ́ tí ẹ jọ wà ní ìdùnnú àtayọ̀ papọ̀. Kódà yín tó ṣe é pọ̀ náà yín jìn síra gan, bóyá látàrí iṣẹ́ àbí látàrí travel kan, a ṣe ń bí ìgbà pé kí ẹ gbóhùn olólùfẹ́ yín lásìkò yìí ni, tó sì jẹ́ pé ẹ máa ní àwọn àkókò tẹ́ máa lò lórí fóònù. Ọjọ́ tòníjọ́jọ́ tó ṣe é pé ó dára kí ẹ fi surprise olólùfẹ́ yín. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì fètò sí nǹkan yín pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ láàyè iṣẹ́ ni. Àwọn stress tẹ́ ti ń gbóṣòro látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí ó tún dínkù díẹ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́ túmọ̀ àwọn ọ̀nà àbáyọ tuntun kan tẹ́ tún máa lò lórí iṣẹ́ yín tó tún máa fi rọrùn sí, téyì sì máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ iwájú. Kódà tẹ́ bá wá stress ara yín díẹ̀ lénìí, ẹ máa padà ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ gbé dání tẹ̀ ń ṣe lásìkò yìí títí ìrọ̀lẹ́. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè rore gbámú, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè sí àbẹ́ tí ó kàn yín lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì create time láti ṣe prayer fún àǹfààní iṣẹ́ tẹ́ yàn láàyò. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ máa enjoy ìgbésí ayé yín dáadáa lọ́jọ́ tòní o. Gbogbo nǹkan máa lọ dáadáa fún yín, gbogbo nǹkan ẹ̀fẹ́ á tó yín lọ́wọ́, gbogbo èèyàn tó rọ̀gbà yín ká pátá ló máa fìfẹ́ hàn sí yín. Á dàbí ìgbà pé ẹ̀yin lọmọ ológo tọjọ́ tòní, tó ṣe é pé àwọn èèyàn máa dájú sọ yín dáadáa. Ó ṣeé ṣe kí ẹ come across àwọn nǹkan kan bí àǹfààní kan, bí ìmọ̀ kan tàbí ẹ̀kọ́ tó máa ràn yín lọ́wọ́ láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ máa ṣàyìn dáadáa lénìí, kó dẹ̀yìn gan máa nífẹ̀ẹ́ sí bí ìgbésí ayé ń ṣe wà lásìkò yìí. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive minded kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, àwọn kan tó dàbí issue ti màlẹ́bí tàbí ti ilé látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tòní o. Ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́, àyíká yín máa gbalẹ̀ fún ìrọ̀rùn. Ọjọ́ tòní dára púpọ̀ kẹ́ fi làkókò àti ìgbà pẹ̀lú ọ̀rẹ́ àti màlẹ́bí. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó, káwọn kan rere lè kọ̀gbá yín ká. Lọ́jọ́ tòní ẹ mọ́kàn balẹ̀, ẹ gbà láfíà láàyè, ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà tí ẹ ní kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, àlàáfíà ó máa wà fún yín lọ́jọ́ tòní o. Ìbáṣepọ̀ yín àti àwọn ẹ̀gbọ́n àbábúrò yín àbáwọn tó súnmọ́ yín tó ṣe é pé ẹjọ́ ọjọ́ rẹ̀ ìbáṣepọ̀ yín máa dára lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ sì jẹ́ ohun tó máa ràn yín lọ́wọ́ púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ lè fè ní béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni, ẹ lè fi béèrè fún promotion. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá fi ọ̀rọ̀ sísọ tẹ́ fi ṣàlàyé iṣẹ́ yín, tẹ́ fi polówó iṣẹ́ yín fáwọn ènìyàn, ó ṣeé ṣe kí èyí ràn yín lọ́wọ́ kó boost yín díẹ̀. Ẹ wá múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ má sọ̀rọ̀ di àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́. Ẹ máa experience àwọn ire owó kọ̀ọ̀kan lọ́jọ́ tòní tó máa wọlé fún yín pẹ̀lú àwọn akitiyan tí ẹ ní àtàwọn ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín. Á ràn yín lọ́wọ́ láti mékì ẹ̀ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín tẹ́tí ń rò pé bóyá ẹ fẹ́ kówó lórí nǹkan àsìkò yìí kì í ṣàsìkò tẹ́lẹ̀ kówó lórí ohunkóhun. Ẹ sì má ṣe lẹ́yìn yáyàn lówó tàbí yáwó lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní, kò dára kẹ́ má bàa regret ẹ̀. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́dé kíkún nínú ara yín. Ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe ẹ lọ. Ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí lọ kí ẹ sì má ṣe finú tọ̀yàn jù tàbí gbára léèyàn jù lénìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọ̀pọ̀ yín máa rìlíìsì àwọn nǹkan tó dàbí ìgbésẹ̀ tẹ̀ ń gbé ìgbésí ayé tẹ̀ ń gbé látijọ́ mẹ́ta máa wò pé bóyá àwọn ìgbésí ayé tuntun kan lẹ tún fẹ́ gbé á dàbí ìgbà pé kí ẹ tún gbé àwọn ìgbésẹ̀ èyí tó lè bí kí ìgbésí ayé yín kó yí padà kó di rere lọ́jọ́ tòní. ẹ máa bẹ̀rẹ̀ sí ní clarity nípa àwọn kan tẹ́ tí ń plan látijọ́ mẹ́ta. ọjọ́ tí ó dára láti fi wá ipò padà fúnra ẹni lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tòní. ẹ máa wà very creative tó sì jẹ́ pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín pátá ló máa já gere tó sì jẹ́ pé àwọn èèyàn máa tún nífẹ̀ẹ́ yín wọ́n á fẹ́ràn yín ẹ máa rí ìdùnnú dáadáa lọ́jọ́ tòní. gbogbo ìtẹ́ bá sì ṣe pátá lẹ máa ṣàṣeyọrí lórí rẹ̀ lọ́jọ́ tòní. á dàbí ìgbà pé ẹ̀yin gangan ni gbogbo ayé ń gbé gẹ̀gẹ̀ lọ́jọ́ tòní. ẹ̀ ń jẹ́ ara yín dáadáa ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹsì rí dájú pé ẹ wà ní ìdùnnú. aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ wáìnì tí jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 spirituality yín alékèékà lẹ́ni ohun tó sàn sí lọ́kàn máa lágbára díẹ̀ lọ́jọ́ tòní o tó ṣe é pé ó dára kẹ́ fọjọ́ tòní wá solution sáwọn kan tó dàbí spiritual problem tẹ́ ní ẹ rí dájú pé ẹ̀ ń tẹ̀lé àwọn kan tó ń sọ sí yín lọ́kàn láti inú ọkàn yín wáyé ẹ̀ ń tẹ̀lé á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ ní láti create time láti ṣe prayer o prayer tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dì tẹ́wọ́gbà ẹ ní ìrẹ̀lẹ̀ kẹfọgbọ́n àtòyé tó lọ́ fún yín ṣe ohunkóhun lẹ́ni ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹsì wá àkókò láti ṣe prayer bí mo ti ṣe sọ aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹni láti ṣàríwòye sí lórí àwọn tẹ́ ń bá ṣe àwọn bí ọ̀rẹ́ àwọn bí alásùnmọ́ yín ẹ rí dájú pé ẹ mọ̀ àwọn tó ṣe é pé ó dára kẹ́ ẹ sún bá ṣe àtàwọn tó ṣe é pé ìbáṣepọ̀ yín pẹ̀lú tiwọn kò dára bí ìgbà pé àwọn tó ṣe é pé wọ́n wà negative tẹ́ ń rò pé lágbájá yìí èròǹgbà tiẹ̀ kò bá tèmi mu bó ṣe ń hùwà kò tẹ́mi lọ́rùn ọjọ́ tòní jọjọ́ tó wá dára kẹ́ fi lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn èèyàn tó dára tó ṣe é pé wọ́n lè ràn yín lọ́wọ́ ẹ wá ní láti rí dájú pé ẹ ṣòtítọ́ àtòdodo síra yín ẹ rí dájú pé ẹ wà smart ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ ẹ má fọkàn sí gbogbo kan kíkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni kí ẹ sì má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀lẹ́rùkọ Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ pàápàá láàyè iṣẹ́ kò ní sí confusion tàbí stress rẹpẹtẹ níbi iṣẹ́ rárá lọ́jọ́ tòní nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ púpọ̀ láàyè iṣẹ́ o tó ṣe é pọ́jọ́ tòní ó dára kẹ́ fi ṣàríwòye sí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lórí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí ẹ wòye sọ́nà tẹ́tú lè gbégbà láti jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè sí ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní ẹ wà positive kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lè ní pẹ̀lú aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ẹ̀yin lẹ gbọ́dọ̀ wà ní ìdùnnú jù ẹ̀yin gangan la láyọ̀ lọ́jọ́ tòní ẹ̀bùn pàtàkì kan lè wọlé fún yín látọ̀nà jíjìn ó sì lè já àwọn opportunity kọ̀ọ̀kan tẹ́ òró kan tẹ́lẹ̀ ó lè wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀ opportunity lè wáyé látọ̀dọ̀ màlẹ́bí kan tàbátọ̀dọ̀ ẹni tó súnmọ́ yín kan tó ń wá látọ̀nà jíjìn àwọn ọ̀rọ̀ yín máa dàbí oyin tó sì máa attract àwọn èèyàn púpọ̀ ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sí àwọn ènìyàn ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ gba àwọn àlejò kan látọ̀nà jíjìn tàbí kí ìmí inú yín kó ṣe pé rìn àjò ló máa wà lẹ́sẹ̀ tí yín ẹ ní ìrẹ̀lẹ̀ lẹ́ni ẹ ní òmìnira láti káàkiri lọ́bíkíbi láti lọ wá oore kò sí wàhálà ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ ní kí ẹ sì wà ní ìdùnnú dára aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ yìí pò padà lọ́jọ́ tòní jẹ́ o ọ̀pọ̀ yìí máa experience yìí pò padà núgbésí ayé yín lọ́jọ́ tòní ó lè jẹ́ ìpòpadà rere fún ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín ó sì lè jẹ́ ìpòpadà tí ó tọ́ fẹ́ lòmíì èyíkéyìí tó bá wà ń bẹ̀ mo wíṣì yín dáadáa lọ́jọ́ tòní o látàrí pọ́jọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tó sì jẹ́ pé tẹ bá ti ń ṣe dáadáa ẹ experience dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tẹ bá dàbí ìgbà pé wa ti yín ìwà tó burú jáì ni ó ṣeé ṣe kẹ́ experience kan tẹ́ ẹ̀ fẹ́ yẹn gangan lọ́jọ́ tòní o ẹ free mind yín dáadáa lẹ́ni ẹ wà positive minded ẹ ṣe dáadáa sáwọn ènìyàn bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé gbogbo plan yín tẹ̀ ń gbà lérò fún dáadáa ẹ pamọ́ láṣìírí kó lè padà rí bí ẹ ṣe ń fẹ́ wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí bó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. ire o.